A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Mínísítà fún iṣẹ́ òde onímọ̀ ẹ̀rọ David Umahi nípasẹ̀ ikọ̀ agbẹjọ́rò rẹ̀ ti kọ ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù ránṣẹ́ sí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ebonyi láti rọ̀ ọ́ kí ó ṣe àyẹ̀wò autopsy lórí olóògbé Mary Habila kí wọ́n tó yọ̀ǹda òkú rẹ̀ láti sin. Nínú lẹ́tà tí wọ́n kọ ránṣẹ́ ní ọjọ́ 15 oṣù keje ọdún 2026 tí iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ ní ọjọ́ kan náà ni iléeṣẹ́ agbẹjọ́rò ti ní àṣẹ mínísítà ni àwọn ń tẹ̀lé. Gẹ́gẹ́ bí àlàyé ìwé ẹ̀dùn ọkàn, Habila tí í ṣe òṣìṣẹ́ David Umahi Federal University of Medical Sciences Uburu ni wọ́n pín sí Federal Ministry of Works ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2026 ní Staff Residential Building Uburu, ìjọba ìbílẹ̀ Ohau Zara, ìpínlẹ̀ Ebonyi. Àwọn agbẹjọ́rò ṣàlàyé wípé olóògbé kò gbé nínú ilé kan náà pẹ̀lú mínísítà. Àwọn òṣìṣẹ́ Umahi ni wọ́n yà ilé yìí sọ́tọ̀ fún pẹ̀lú àwọn mìíràn tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀. Lọ́jọ́ tí Habila di olóògbé, òun pẹ̀lú òṣìṣẹ́bìnrin kan tí wọ́n pè ní physiotherapist ni wọ́n jọ wà nínú ilé. Ikọ̀ agbẹjọ́rò wá rọ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n ṣe àyẹ̀wò dáradára láti lè mọ ohun tí ó ṣe okùnfà ikú Habila. Bákan náà ni wọ́n bẹ̀bẹ̀ kí wọ́n má yọ̀ǹda òkú rẹ̀ fún ẹnikẹ́ni, ìbáà ṣe ẹni ọ̀rọ̀ kàn next of kin, títí wọ́n á fi parí ìwádìí wọn. Àwọn agbẹjọ́rò ní èyí ṣe pàtàkì láti fi dáàbò bo ilé-iṣẹ́, mú àhesọ kúrò, kí wọ́n sì fi ìdí òtítọ́ múlẹ̀ kí wọ́n tó sìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ní ìlú Àbújá ti pàṣẹ kí wọ́n gbẹ́sẹ̀ lé ohun ìní 48 tí wọ́n tọpinpin dé ọ̀dọ̀ Attorney General náà fún ìjọba àpapọ̀ àti Mínísítà ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Abubakar Malami pátápátá. Síwájú àkókò yìí ni ilé-iṣẹ́ fi àṣẹ sí kí àjọ EFCC gba ohun ìní 67 tí wọ́n ṣe ẹ̀sùn wípé Malami àti àwọn mìíràn fi ọ̀nà ẹ̀rù kó jọ. Malami ni Attorney General àti Mínísítà ẹ̀ka ìdájọ́ fún sáà ọdún 8 ààrẹ àná Muhammadu Buhari. Níbi ìdájọ́ ọjọ́rú ni adájọ́ Joyce Abdulmalik ti ní Malami àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ kan tí wọ́n ní àwọn làwọn lógún wọ̀nyí kọ̀ àti pèsè ẹ̀rí wípé lótìítọ́ ni àwọn fi òógùn wọn kó ọrọ̀ jọ. Adájọ́ Abdulmalik fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn iwájú òun kò ní í ṣe pẹ̀lú ẹni ní ogún, ṣùgbọ́n láti mọ̀ bóyá kìí ṣe ọ̀nà ẹ̀rù ni wọ́n gbà kó ọrọ̀ jọ. Adájọ́ gbára lé ìlànà òfin ìwé ẹ̀sùn jìbìtì tí ó fi pàṣẹ kí ìjọba gbẹ́sẹ̀ lé wọn pátápátá final forfeiture. Adájọ́ dá gbogbo ẹ̀sùn tí Malami àti àwọn yòókù rẹ̀ pè nù bí ó ti ní wọn kò lẹ́sẹ̀ nílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn tí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Mọ̀lẹ́bí Mary Habila, nọ́ọ̀sì ẹni ọdún 26 tí ó kú sí ìlú Mínísítà fún iṣẹ́ òde David Umahi ti ké sí ilé-ẹjọ́ ìpínlẹ̀ Ebonyi kí ó jáwọ́ nínú ìwádìí tí ọlọ́pàá ń ṣe lórí ikú rẹ̀. Bákan náà ni wọ́n kọ̀ àti fi ààyè gba àyẹ̀wò autopsy òkú rẹ̀. Bàbá rẹ̀ Tanko Habila ni ó ṣe ìbéèrè yìí nínú àfidáfìtì tí ó fi ránṣẹ́ sí ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ebonyi ní ọjọ́ 13 oṣù keje. Níbẹ̀ ni ó ti ní mọ̀lẹ́bí kò fura bóyá ohunkóhun ṣẹlẹ̀ sí ọmọ wọn. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé òun mọ rírì ìgbìyànjú àti mọ ikú tí ó pa ọmọ yìí, síbẹ̀ mọ̀lẹ́bí kò nífẹ̀ẹ́ sí àyẹ̀wò autopsy. Habila ń ṣiṣẹ́ ní University of Medical Sciences kí wọ́n tó fi ránṣẹ́ sí Federal Ministry of Works ìlú Àbújá, níbi tí ó ti ń sìn gẹ́gẹ́ bí personal nurse fún Umahi àti àwọn òṣìṣẹ́ rẹ̀ láti bí ọdún 3 sẹ́yìn. Habila di olóògbé ní ọjọ́ 27 oṣù kẹfà ọdún 2027 ní Uburu, ìjọba ìbílẹ̀ Ohau Zara, ìpínlẹ̀ Ebonyi, lẹ́yìn tí ó rin ìrìn-àjò pẹ̀lú mínísítà lọ ìlú abínibí rẹ̀. Umahi ní kí wọ́n ṣe àyẹ̀wò òkú rẹ̀ láti mọ ohun tí ó ṣekú pa á, ṣùgbọ́n mọ̀lẹ́bí ní àwọn kò fi ara mọ́ èyí kí àwọn òṣìṣẹ́ ètò ìlera fi ẹ̀yà ara rẹ̀ sílẹ̀ bí ó ṣe wà. Bàbá Habila fi kún wípé àwọn kò ní fi ààyè gba ìwé ẹ̀sùn kankan láti ọ̀dọ̀ ọlọ́pàá tàbí ilé-ẹjọ́ lórí ọ̀rọ̀ nítorí àwọn kò fura bóyá ikú rẹ̀ lọ́wọ́ kan ìkà nínú.
Wọ́n ní ìpinnu yìí wáyé láti inú ọkàn wọn, kò sẹ́ni tí wọ́n gbọ̀ngbọ̀n bí wọ́n ti ní kí wọ́n yọ̀ǹda òkú rẹ̀ láìsí ìdíwọ́ mọ́. Pẹ̀lú gbogbo ọ̀rọ̀ mọ̀lẹ́bí, ikọ̀ ọlọ́pàá Ebonyi yarí wípé àwọn yóò tẹ̀síwájú pẹ̀lú ìwádìí wọn. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Joshua Okando ní ikọ̀ wọn gba ìpè pàjáwìrì ní ọjọ́ tí Abila kú kí wọ́n tó gbé Abila dé ilé ìwòsàn ni ó ti jẹ́ Ọlọ́run nípè. Èyí ló mú kọmíṣánná ọlọ́pàá fi ẹ̀sùn ikú rẹ̀ ránṣẹ́ sí ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn fún ìwádìí tó lọ́rìn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà ti pe ẹ̀sùn ìbanilórúkọjẹ́ oní-bílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà (15 billion naira) tako ọmọọba Adéníyì Adéyẹmí ní ilé-ẹjọ́ gíga ìjọba àpapọ̀ ìlú Àbújá lórí ẹ̀sùn wípé òun béèrè fún ìdá méjìdínláàádọ́ta nínú ọgọ́rùn-ún (48%) nínú 27 billion naira owó iṣẹ́ take-off grant tí ìjọba àpapọ̀ buọwọ́ lù fún àjọ ìjọba. Nínú ẹ̀sùn yìí ni Gbàjàbíàmílà ti ń béèrè fún bílíọ̀nù mẹ́wàá náírà àpapọ̀ owó ìbàjẹ́ general damages, 5 billion naira in aggravated damages, 200 million naira cost of action àti àṣẹ láti darí Adéyẹmí kí ó ṣe òǹtẹ̀ sínú ìwé ìròyìn olójoojúmọ́ ilé wa 5, fi tọrọ àforíjì kí ó sì kó gbogbo ẹ̀sùn tí ó fi kan Gbàjàbíàmílà jẹ. Bákan náà ni olórí òṣìṣẹ́ fẹ́ kí ilé-ẹjọ́ kan pa fún afẹ̀sùnkàn kí ó pín gbogbo àtẹ̀jáde ọ̀rọ̀ tí ó fi tọrọ àforíjì sí gbogbo orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ níbi tí ó gbà ba olórí òṣìṣẹ́ lórúkọ jẹ́ dé fún 30 ọjọ́. Ẹ̀sùn wọ̀nyí ni ikọ̀ agbẹjọ́rò Gbàjàbíàmílà tí àgbà amòfin Kẹ́mi Pìnhíò darí pé bí wọ́n ti ṣe àpèjúwe ẹ̀sùn Adéyẹmí ní irọ́ àti ète. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Mínísítà fún Iṣẹ́ Òde Onímọ̀-ẹ̀rọ Dave Umahi ti sọ ojúnà Èkó sí Calabar Coastal Highway ní orúkọ Ààrẹ Bọ́lá Tinubu bí ó ti ṣàlàyé wípé gómìnà àná fún ìpínlẹ̀ Èkó ni ó mú àbá yìí wá, ó sì ṣe pàtàkì láti fi èyí yẹ ẹ́ sí kódà láì tíì parí gbogbo iṣẹ́. Bákan náà ni mínísítà kéde wípé Ààrẹ Bọ́lá Tinubu ti bu ọwọ́ lu àlékún 800 kìlómítà iṣẹ́ ojúnà tí yóò lù jára sí ọ̀pọ̀lọpọ̀ ojúnà lórílẹ̀-èdè kí ó lè mú ìdàgbàsókè bá ará ìlú. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ìlú Àbújá lánàá, Umahi ṣe àríyànjiyàn wípé bí a bá bẹ̀rẹ̀ pẹ̀lú Lagos-Calabar 750 kìlómítà, a ní ìpele àkọ́kọ́ tí ó bẹ̀rẹ̀ láti VI dé abúlé kan 47 kìlómítà, carriageway méjì pẹ̀lú 25-meter train track láàárín. Mínísítà ní iṣẹ́ àkànṣe yìí rẹwà púpọ̀, òun ni wọ́n sọ ní orúkọ Ààrẹ Tinubu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Akẹ́kọ̀ọ́ tí ó yege jùlọ nínú ìdánwò Unified Tertiary Matriculation Examination (JAMB) fún ti ọdún 2026 Daniela Owóẹ̀yẹ Jésúndùnsìn ni wọ́n ti fún ní ẹ̀bùn mílíọ̀nù kan náírà (1 million naira scholarship) láti fi mọ rírì àṣeyọrí rẹ̀ nínú ìdánwò. Owóẹ̀yẹ ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook bí ó ti fi ìmoore rẹ̀ hàn sí àwọn ọmọ ẹgbẹ́ Èkìtì Parapọ̀ ní Indiana, orílẹ̀-èdè United States fún àmì ìdálọ́lá pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ àti àwọn tí wọ́n ṣe àṣeyọrí rẹ̀. Ó ṣe àpèjúwe ayẹyẹ yìí ní mánigbàgbé bí ó ti ní ẹnu ya òun sí ìfẹ́ àti àtìlẹ́yìn tí ó rí gbà. Bákan náà ni Owóẹ̀yẹ dúpẹ́ lọ́wọ́ Ọba Leo ti Erinmope Èkìtì, Ọba Dr. Sunday Àìkú-ìràwọ̀ Aníyì Amóyìmádé Atáyéṣe Kínní, Ààrẹ ẹgbẹ́ Èkìtì Parapọ̀ Honorable Awoniyi, àwọn òbí rẹ̀, mọ̀lẹ́bí àti àwọn àlejò tí wọ́n kópa nínú ayẹyẹ. Ó parí àtẹ̀jáde rẹ̀ pẹ̀lú bí ó ti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n mú kí ayẹyẹ yìí ṣeé ṣe. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé Owóẹ̀yẹ tí í ṣe ọmọ bíbí Erinmope Èkìtì ní ìjọba ìbílẹ̀ Mọ̀bà, ìpínlẹ̀ Èkìtì jókòó ṣe ìdánwò
JAMB ní ìpínlẹ̀ Ògùn tí ó fi di ẹni gbégbá orókè jùlọ níbi ìdánwò 2026 UTME pẹ̀lú èsì ìdánwò 372 nínú 400. Akẹ́kọ̀ọ́ ẹni ọdún mẹ́rìndínlógún yìí gba 98 nínú English Language, 98 ní Chemistry, 94 ní Physics àti 82 ní Biology bí ó ti ń wá ìgbaniwọlé admission sí ẹ̀ka Òògùn àti Iṣẹ́ Abẹ Medicine and Surgery ní University of Lagos UNILAG. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.